ṣe business tí ó wà suitable for human being ẹ tó bá ń ṣe ọmọ rẹ̀ tó jẹ́ pé business tó ń ṣe kò ní dignity kò ní respect fún human being ọmọlàkejì ṣá fún ọmọ èèyàn tí ò ní respect for human life ìwọ tó bá ń ṣe irú òwò yẹn yẹrẹ ẹ wò òwò tó ń ṣe tó jẹ́ kó ń pọ ọmọlàkejì ẹrun ni ó ń bayé ọmọlàkejì ẹ jẹ́ òwò tó ń ṣe tẹ́tẹ́ bóyá ń ta nǹkan ni pẹ́pẹ́ nǹkan tó ń tà yẹn kò wá fit fún human being animal gan tiẹ̀ yẹ kó lò dépò tó fẹ́ jẹ́ àbí tó fẹ́ lò òwò tó ń ṣe tẹ́pẹ́ ò ń bayé ọmọlàkejì ẹ jẹ́ ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ẹni tó bá ń ṣe irú òwò bẹ́ẹ̀ yẹn kó lọ ronú òwò tó dáa fún ògùn ọmọlàkejì ó jáwọ́ nínú òwò ẹ̀kọ́ tó bá ní pé òun ò lè jáwọ́ kó jọ kó lọ máa ṣèwò yẹn ní Nàìjíríà ibẹ̀ ni dímọ̀ burúkú ti ń yọ wọ́n lẹ́nu gbogbo dímọ̀ burúkú lẹ Yorùbá náà ti parun ẹ jáwọ́ ní òwò burúkú o onísìyàn lẹ Yorùbá o òwò tó ń ba ayé èèyàn jẹ́ tó ń pa ayé ọmọlàkejì wọn òwò tó ń borí olórí jẹ́ òwò tí ò ní respect tí ò ní dignity for human life ẹ jẹ́ ká jáwọ́ torí iṣẹ́ máa wà dáadáa o iṣẹ́ máa pọ̀ dáadáa tó máa ní owó tó dáa iṣẹ́ máa wà o ẹ jọ̀ọ́ ẹ tó bá mọ̀ pé nǹkan tó ń ṣe òfin interest ọmọ Yorùbá síwájú lẹ́yìn Ọlọ́run làkọ́kọ́ lẹ̀ Yorùbá lẹ́yìn interest ọmọ Yorùbá ló tẹ̀lé o ẹ tó bá mọ̀ pé nǹkan tó ń ṣe ó ṣe fún interest ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ jáwọ́ o ẹ má gbé wọ ìjọba Yorùbá o mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ o lẹ́yìn náà ẹ tó bá mọ̀ pé òwò tó ń ṣe òun jí resources ọmọ Yorùbá ni ẹ dá dúró kíákíá oh my God ẹ lọ dá dúró ẹ̀yin tẹ́ ẹ jí resources ọmọ Yorùbá ẹ mọ̀ra yín o ẹ lọ dá dúró mi ò mọ̀ kò tẹ́ wa o mi ò mọ̀ kan tẹ́ jẹ́ o tó ṣáà ti jẹ́ pé nǹkan tọ́lọ̀ fún ọmọ Yorùbá bí resources wọn tẹ́ ẹ lọ ń wá tẹ́ ẹ lọ ń jí tẹ́ ẹ lọ ń kó ẹ dáwọ́ ẹ̀ dúró ní kíákíá ìjọba Yorùbá ò gbà bẹ́ẹ̀ o ọmọ Yorùbá ló ní nǹkan tọ́lọ̀ fún wọn o ẹ dáwọ́ ẹ̀ dúró o gbogbo àwọn tó bá ń ṣe òwò tó wà illegal businesses ẹ jọ̀ọ́ ẹ lọ wá òwò tó wà legal tó dáa tó make sense ọ̀tẹ́ ẹ̀ bá lè wá ẹ jọ̀ọ́ ìyọ̀ǹda wà fún yín láti relocate òwò yẹn lọ sí Nàìjíríà ilẹ̀ Yorùbá ó máa padà sí orísun ìwà rere gbogbo nǹkan dáadáa tọ́nà fún àìfọkànbalẹ̀ gbogbo ẹ jọ̀ọ́ ẹ ṣe rántí àsìkò tí ọkùnrin tó lọ sọ ní parliament ní England jọ́sí tó sọ 1835 àbí wọ́n ní Áfíríkà òun ò rí olè òun rẹ̀ tó tọrọ nígbà tó wá sí ilẹ̀ Yorùbá òyìnbó kan lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀ ń sọ kankan ó ní àwọn ti ṣe ìwádìí káàkiri àgbáyé ó ní actually oldest democracy ó ní Nàìjíríà ló wà ó ní oldest constitution Nàìjíríà ló wà ó ní ẹ̀yà tí ó fún obìnrin láàyè Nàìjíríà ló wà ẹ jọ̀ọ́ gbogbo àlàyé tó ń ṣe yẹn ta ni ó mọ̀ pé Yorùbá ni ta ni ó mọ̀ pé Yorùbá ni Yorùbá ni wọ́n bá democracy lọ́dọ̀ wa náà kọ́tà àwọn ń pè bẹ́ẹ̀ ìjọba tó ní parliament Yorùbá ló ní náà Yorùbá ló ní ìwé òfin Yorùbá ló ń fún obìnrin láàyè ní Nàìjíríà ẹgbẹ́ gbogbo ẹ̀yà tó kù náà ẹ̀yà kan ṣẹ̀ wá lẹ̀ Nàìjíríà yẹn tó yẹ pé obìnrin wọn ń jogún obìnrin wọn ò lè ní nǹkan so Yorùbá àtìgbà ní Yorùbá ti fóbìnrin láàyè ìgbà ni ẹ máa gbọ́ ìyá lọ́jà ìyá alájẹ ìyá ẹ máa gbọ́ obìnrin wà forefront lóbìnrin wà náà
Yorùbá náà sọ ṣẹ́rí oore tọ́lọ̀ ṣe fún Yorùbá táwọn kan wá rò pé àwọn lè sọ di jásíjásí rádaràda. Ẹnujọ́ mẹ́ta iná sọ yẹn wà wọ́n ṣèwádìí káàkiri àgbáyé lẹ́gbọ́. Funfun lẹ tó sọ̀rọ̀ bàbá wọn ṣe ìwádìí ọ̀dọ̀ Yorùbá náà sí ní gbogbo tá à ń pè yìí o. Kẹ́ ẹ wá ní oore tọ́lọ̀ ṣe fún wa. Ṣùgbọ́n tó bá mọ̀ pé òwò tó ń ṣe illegal business ni ìjọsìn náà àfẹ́ gbó nǹkan bẹ́ẹ̀ yẹn àfẹ́ gbó rádaràda ara nílẹ̀ Yorùbá. Heritage wa, culture wa, tradition wa fẹ́ mú padà. Fẹ́ tó tóbi tá a bá yọ sí, wọ́n máa respect wa ní gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Tí wọ́n bá ti lọ́mọ Yorùbá báyìí, wọ́n rí ẹ pẹ̀lú passport Yorùbá. Àbò lọ sẹ́niwẹ̀ ó sọ Yorùbá máa mọ̀ pé àwọn ìran tá à ń sọ lélẹ̀, àwọn ìran aṣíwájú yìí lélẹ̀, àwọn ìran olórí lélẹ̀, àwọn ìran aládé lélẹ̀, àwọn ìran ológo lélẹ̀. Tó dẹ̀ jẹ́ pé ìrìn wa ìṣe wa gbogbo àbákárí ẹ̀ ni. À ń notify gbogbo àwọn tó bá ń ṣe nǹkan báyìí o. Àfẹ́ nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá o. Ẹjọ́ ẹ tètè mọ̀ báyìí o. Sòkó má di pé ó délé àwọn ní wọn ọ̀dẹ̀ gbọ́ o, wọn ọ̀dẹ̀ sọ o, wọn ọ̀dẹ̀ ṣe o. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. A ti sọ sí yìí o. Mo tún tún sọ o. Lẹ́yìn Ọlọ́run Yorùbá interest ọmọ Yorùbá ló kàn o. Interest ọmọ Yorùbá ló kàn o. Mo ń sọ o. Lẹ́yìn náà ẹ jọ̀ọ́ mo tún sọ again. Àwọn tó jẹ́ pé bóyá ní ilé-iṣẹ́, wọ́n ní industry, wọ́n ní factories, wọ́n ní gbogbo ẹ̀. Tó jẹ́ pé one way or the other Nàìjíríà ti affect wọn. Ẹ má gbàgbé ẹ jọ̀ọ́. Ẹ bá wa tún business plan yẹn bá wa tún kó jọ. Ó lè má sí iléeṣẹ́ yẹn mọ́ o bóyá ẹ ti tà á àbí ẹ ti ta irinṣẹ́ ọpọlọ yẹn ṣàṣìwà lórí yín. Ìyẹn ò ṣeé gbé dànù. Ọlọ́run ló ṣe fún yín. Ẹ tún business plan yẹn kó ẹ ṣe dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa kó jọ. Tó jọ ọmọ Yorùbá ni mi ń sọ o. So ẹ jọ̀ọ́ ẹ bá wa kó jọ. Ẹ má gbàgbé torí Ọlọ́run. Àwọn tó jẹ́ pé startup wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ òwò. Ọlọ́run fún wọn ní ìmọ̀ oríṣiríṣi bọ́n ṣe máa ṣòwò bọ́n ṣe máa ṣe. Ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ kọ business plan yín. Ní èdè Yorùbá ni o. Ṣé àwọn pé mo sọ pé just in case irú àwa tá a lè kọ tá a lè kà báyìí. Ẹ lè fi sí fídíò. Ẹ bá lọ fi sí ohùn téèyàn kan bá lọ mú tó lọ implement ẹ̀. Ṣé mọ̀ pé kò ní dáa? Tòró ní àwọn ìgbésẹ̀ tá a máa gbé orí ẹ̀. So tí announcement yẹn bá ti wà, oníkàgbò ti rẹ́dì kí ìgbésẹ̀ yẹn lè bẹ̀rẹ̀ kíákíá. Pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run. So ẹ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ new businesses, ẹ lọ ní business plan yín. Gbogbo àwọn tó fẹ́ ṣiṣẹ́ agriculture, àwọn àgbẹ̀ ní o, àbọ̀nsìn nǹkan ní o, ẹ lọ ní business plan yín. Ní èdè Yorùbá ní o, torí ẹ lọ ní business plan yín o. Kíní kan ló ṣe dandan fọ́mọ Yorùbá. Àwọn ò ní jẹ gbèsè o. Mo tún sọ o, a ní jẹ gbèsè o. À á san gbèsè tán bá ṣírò, wọ́n sì máa ṣírò gbèsè. Sí sáìdì pé àwọn kan wọ́n jẹ gbèsè. Èyí gbogbo wọn ṣe lọ́wọ́ tó ń jẹ, Ọlọ́run ló mọ orú gbèsè oríṣiríṣi tó ṣe ti jẹ. Ọlọ́run ló mọ bọ́ ṣe ti yàwé, wọ́n ti fọ́ gbogbo treasury ìlú káàkiri. Ọlọ́run àṣàrò. Gbèsè tán bá kọ fọ́mọ Yorùbá, tá a bá jọ wò fínífíní pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, à á san o. Ṣùgbọ́n a ní jẹ gbèsè mọ́ o. A sọ àtúntún sọ́nsìn, a máa ràn nílẹ̀ Yorùbá like a successful business. Kò sí wastage, kò sí loss, profit ló máa wà o. Kò sí wastage kankan, kò dẹ̀ sí loss, profit. So gbogbo wa a máa láti kọ́ bá ṣe máa sacrifice fún ìlú wa o. Àwọn nǹkan díẹ̀ lè wà o tó lè fẹ́ dàbẹ́ ní pé kò mọ́ra tó bá yá. For instance, màá sọ example kan tí mo sọ sìn. Ní gbé owó import ilé import yẹn rádaràda importation ò sí o. Kò sí o. Ẹ jẹ́ kó yé wa o. Nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé a máa produce nǹkan tá a bá need. Nǹkan tá a bá dẹ̀ need la máa use. Nǹkan tá a bá produce la máa use.
We will produce what we need and use what we produce. A máa produce nǹkan tá a need. A dẹ̀ máa lo nǹkan tá a produce. Mo rò pé Yorùbá mi yẹn yé yín. A máa produce àwọn nǹkan tá a bá need. A dẹ̀ máa lo àwọn nǹkan tá a bá produce. Sọ ẹ jẹ́ kí nǹkan wa kó tẹ́ wa lọ́rùn. Nǹkan táwa bá ń ṣe nǹkan tó bá jẹ́ tiwa kó tẹ́ wa lọ́rùn. Ibi tí mo ti ní sacrifice máa wà nìyẹn. Torí ẹlòmíì ó lè jẹ́ pé bóyá oúnjẹ òkèèrè àwọn nǹkan kan òkèèrè kò ní ṣẹlẹ̀ o. Wọn lè máa import rádaràda jásìjásí wọlé Yorùbá everything you can imagine. No. A máa live with nǹkan tá a lè produce ni o. Òun ni o. Ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ kó yé wa o. A máa produce nǹkan tá a need. A dẹ̀ máa lo nǹkan tá a produce. Yes, a máa ní àwọn importation díẹ̀díẹ̀. Ní ọwọ́ bẹ̀rẹ̀, a máa ní. Ẹ má bínú mọ́, ṣé ẹ ti ń túṣu dísàlẹ̀ kòkó báyìí? Rárá, kò tí ẹ ti sùn ìràwọ̀ àti ọ̀pọ̀ o. Rárá àtọ̀. So ẹ jọ̀ọ́. Wèrè làwọn ará bí. A máa produce nǹkan tá a need ni. Mo fẹ́ káwọn èèyàn wá mọ̀ torí tó bá di pé àwọn tó yẹ pé wọ́n import tó yẹ pé wọ́n import nǹkan tí ò make sense. Kò sáàyè yẹn o. Torí àwọn ò ní jẹ gbèsè. A lè máa fi owó wa ká lọ máa fi ra nǹkan oníkan. Kọ́ máa kówó san wá ara tiwa ni o. Kọ́ máa fi wá rà. So nǹkan tí mo sọ ń sìn ó ní ìgbékalẹ̀ lé lórí ó níbi tí blueprint ti ṣiṣẹ́ lé lórí kò yé wọn. Nǹkan tí mo kàn sọ náà gbọ́. But ó ní nǹkan tí blueprint wà lórí ẹ̀ lórí nǹkan gbogbo nǹkan tí mo ti sọ sílẹ̀ ó ní ìgbésẹ̀ lé lórí. So ẹ jẹ́ ká look inward. Yes, I might import certain things. But for some time, anything tá a bá import ẹ mọ̀ pé long time ẹ̀ ní pé àwa náà máa ṣe nílẹ̀ wa. But kì í ṣe pé bóyá gbogbo jásìjásì kan máa import láíláí kò ṣe lẹ̀. So kọ́níkàlùkù jẹ́ kí àwọn nǹkan tí ó bá jẹ́ sí wa kó mọ̀ ọ́n lára o. So lágbára Ọlọ́run bó ṣe máa rí nìyẹn o. Àti pé a máa lọ enrich àwọn kan. Àìrọ̀ o. Tábàtẹ̀ wa la fẹ́ wá wò síta African countries ti tó. Kì í ṣe nǹkan táwọn yẹn import wọ̀lú wọn o. Nǹkan tó bá produce nínú ìlú Africa yẹn. Yes, a lè wò ó síra wa. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Bọ̀ láàárín wípé kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo nǹkan wọ̀nyí, àyè máa wà díẹ̀. Àfáwọn èèyàn láàyè pé ẹgẹ́ tí o sí kò sí gbogbo nǹkan ilé àlè yí ká àgbà gbogbo importation ládàradà kò sí. A lè weaken economy wa láì ṣe ìgbéra kò sí nǹkan tó jọ o. A máa sacrifice. Ṣé mo kọ́kọ́ àṣírí kan mo fẹ́ sọ fún wa.